Aláròyé máa wí o. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Ṣèyí Tinubu ṣe fún òṣèré tíátà yìí? Ní báyìí, gbajúmọ̀ òṣèré tíátà nni Bọ́láńlé Nínàlọ́wọ́ ti kéde pẹ̀lú ìdùnnú àti ayọ̀ lòun fi gba ipò olùdarí àjọ aládàáni kan tó ń ṣe ìpolongo fún ààrẹ Tinubu nílùú Atlanta lórílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tí wọ́n pè ní "Ẹ lọ fọkàn balẹ̀, ààrẹ Tinubu ń ṣe àtúnṣe sí Nàìjíríà. Relax, Tinubu is fixing Nigeria." Àjọ ọ̀hún ni wọ́n sọ wípé ni yóò máa sọ àwọn àṣeyọrí tí ìjọba ààrẹ Tinubu ń ṣe láàrin ìlú láti ìgbà tó ti bọ́ sípò àṣẹ orílẹ̀-èdè yìí, àti pé àjọ náà kò ní jẹ́ kí etí àwọn ará ìlú nílẹ̀ yìí àti lókè òkun ó di sí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin ìlú lásìkò ìjọba ààrẹ Tinubu. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 3 oṣù kejì ọdún yìí ni gbajúmọ̀ òṣèré ọ̀hún sọ̀rọ̀ náà di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó sì tún gbé àwòrán ẹgbẹ́ APC sórí ẹ̀rọ ayélujára. Ó ní ohun ìdùnnú àti ayọ̀ ńlá ló jẹ́ fún mi pé wọ́n yàn mí gẹ́gẹ́ bí olùdarí àjọ tó máa darí ìpolongo nípa àwọn iṣẹ́ dáadáa gbogbo tí ààrẹ Tinubu ń ṣe ẹ̀ka tìlú Atlanta lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àjọ ọ̀hún ni kò ní jẹ́ kí etí àwọn ará ìlú ní Nàìjíríà àti lókè òkun ó di sí iṣẹ́ tí ààrẹ Tinubu ń ṣe láàrin ìlú láti ìgbà tó ti gba ìjọba orílẹ̀-èdè yìí. Nínú bébà ìpolongo àjọ ọ̀hún, èyí tí gbajúmọ̀ òṣèré ọ̀hún gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀, ni wọ́n ti dárúkọ Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ààrẹ àjọ náà nígbà tí ààrẹ Tinubu jẹ́ bàbá ìsàlẹ̀ fún wọn. Aláròyé gbọ́ pé àjọ ọ̀hún wà fún ìgbélárugẹ àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Nàìjíríà jákèjádò orílẹ̀-èdè yìí àti lókè òkun, tí ìròyìn nípa ohun tó ń lọ ní Nàìjíríà yóò sì máa tẹ̀ wọ́n lọ́wọ́ lójú ẹsẹ̀. Bákan náà ni àjọ yìí máa ṣàtìlẹ́yìn gidi fún àwọn ọmọ Nàìjíríà tó ní ẹ̀bùn gidi. Wọn a máa tọ́ wọn sọ́nà bí wọ́n ṣe lè di olórí gidi láwùjọ. Ju gbogbo rẹ̀ lọ, àjọ náà ń ṣàtìlẹ́yìn fáwọn ọ̀dọ́ lórí bí wọ́n ṣe máa kópa pàtàkì nínú ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí lọ́jọ́ iwájú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.